ẹ̀rẹ̀ lómi wọn a máa fi bú pé o ti pààrọ̀ ọkọ kìíní o pààrọ̀ kejì o pààrọ̀ kẹta kì í ṣe pé ó fẹ́ bẹ́ẹ̀ àmúbọ́ ni okùnfà àmúbọ́ ni. ìyẹn ni pé obìnrin tí ó tẹ̀lé ọkọ kan bẹ́ẹ̀ni ó tún rí ìjákulẹ̀ mbẹ́ bẹ́ẹ̀ni ó tún mú ẹlẹ́ẹ̀kejì ó tún mú ẹlòmíì ó rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ni àmúbọ́ lè yún. bẹ́ẹ̀ni ẹlòmíì níṣẹ́ ó ríṣẹ́ gidi àtakò kọkàn dé dìde sí i ní ọba àdìpọ́n lè kó ń bẹ̀ṣẹ́ ogun àmúbọ́ ni o ẹlòmíì àṣeyọrí ti ń bọ̀ àmúbọ́ inú ẹ̀mí wà àmúbọ́ nípa tarata fojú rí wà. ẹ ṣáwò. kò sẹ́ni tí màmú bọ́ tí làlùyọ̀ kò sẹ́ni tí màmú bọ́ tí ò ní quality kò sẹ́ni tí màmú bọ́ tí ó jẹ́ pé kò sí nǹkan rere tí máa ń wá sọ́dọ̀ ẹni tó màmú bọ́ bọ́ tí nǹkan rere bá dẹ̀ wá nígbà tó bá fẹ́ mu tó bá ti bọ́lẹ̀ ní tó bá bọ́lẹ̀ mọ́ ń bàjẹ́ ni ṣùgbọ́n àwọn táwọn bọ́ ń bá jà àwọn ni ẹni náà. téèyàn bá fẹ́ ṣẹ́gun àmúbọ́ pàápàá jùlọ ẹni tí ọwọ́ rẹ̀ ti tó nǹkan tẹ́lẹ̀ ó tún yá ló bá jábọ́ lọ́wọ́ rẹ̀ bí ẹni tó ti lọ́kọ ọkọ tún jábọ́ ó ti ráfẹ̀sọ́nà àfẹ́sọ́nà tún sá lọ kí ni tó ń tọ̀ ń lè ṣe gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ rí. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo kí yín káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV pẹ̀lú mi ni bàbá wa nínú Olúwa wòlíì ni wọ́n Prophet Ruben Àìkọrẹ tí wọ́n fi ìlú Ìbàdàn tí wọ́n fi ṣe ibùjókòó àwọn kankan ń bẹ lókè ìpè láyé tí ń dojúkọ àwọn ẹ̀dá lókè ìpè ń bí tó jẹ́ pé okùnfà ṣùgbọ́n nínú àwọn okùnfà yẹn ọ̀kan ń bẹ kí ni tí wọ́n ń ṣe okùnfà àmúbọ́ ẹlòmíì àmọ́ lámúbọ́ ọkọ ẹlòmíì àmọ́ lámúbọ́ aya ẹlòmíì ó lè jẹ́ àmúbọ́ iṣẹ́ ẹlòmíì ó lè jẹ́ àmúbọ́ nǹkan rí yóò kù dẹ̀dẹ̀ kẹlòmíì ò débi ògo rẹ̀ yóò bá pàdánù kí ni okùnfà àmúbọ́ ìyẹn ni bàbá fẹ́ fún aláṣẹ rẹ̀ lásìkò yìí tí mo fẹ́ kí kálukú wa ká jókòó ká farabalẹ̀ ká jọgọ̀ bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. bàbá okùnfà àmúbọ́ kí ni tí wọ́n ń pè lókùnfà àmúbọ́. ọ̀rọ̀ tó jinlẹ̀ ni nígbà tá a bá ń sọ nípa àmúbọ́ à ń sọ nípa ogun kan tí wọ́n ń tuni sí òwò àti ogun tí wọ́n ń fìyà jẹni láì nídìí agbára tí wọ́n ń jẹ́ ká máa ṣe kó máa yọ ká máa le ká máa bá ká máa wá kó ọwọ́ mọ̀tẹ́ àmúbọ́ jẹ́ nǹkan burúkú nínú ìrìn àjò èèyàn ntí dẹ̀ ń ṣokùnfà ẹ̀ ó ní ọ̀tá arógo ṣáájú ológo. ọ̀tá arógo ṣáájú ológo. bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń rí wa wọ́n àti mọ̀ tá a máa jẹ́ gbogbo àwọn tó ń bá jà ògo náà ń bá jà gbogbo àwọn táyé ń bá jà ògo náà ń bá jà gbogbo àwọn tó ń fìtínà nínú ayé tó ń mú àmúbọ́ ohun rere àmúbọ́ ọkọ àmúbọ́ ìgbéga àmúbọ́ àlùyọ ògo náà ń bá jà ògo wa ó máa ń gbé nǹkan tó dá wáyé ṣùgbọ́n àwọn arógo ṣáájú ológo wọn ti máa ń rí kán bá ti rí ògo èèyàn ó lè jẹ́ pé mọ̀ bíyàn téèyàn wà ń kékeré náà ti rí ó lè jẹ́ pé ní oyún ni ó ti rí pé ọmọ yìí ìràwọ̀ rẹ̀ tàn bí wọ́n ṣe rí Jésù tán ní ìràwọ̀ rẹ̀ tàn wọ́n náà àwọn awòràwọ̀ dẹ̀ wá lọ wọ́n lọ forí balẹ̀ fún Hẹ́rọ́dù ní ẹjọ́ tẹ́ ẹ bá ti rí ẹ sọ fẹ́mi náà kí n pa tògótògó gbogbo ogun tí ń bá ń jà tó já àmúbọ́ tó fẹ́ pa ń tògótògó Olúwa bá wí lórúkọ Jésù. àmín. nígbà tá a bá ń sọ nípa àmúbọ́ kò sẹ́ni tí màmúbọ́ tí làlùyọ̀ kò sẹ́ni tí màmúbọ́ tí ò ní quality kò sẹ́ni tí màmúbọ́ tí ó jẹ́ pé kò sí nǹkan rere tí máa ń wá sọ́dọ̀ ẹni tó màmúbọ́ bọ́ tí nǹkan rere bá dẹ̀ wá nígbà tó bá fẹ́ mu tó bá ti bọ́lẹ̀ ní tó bá bọ́lẹ̀ mọ́ ń bàjẹ́ ni ṣùgbọ́n àwọn táwọn bọ́ ń bá jà àwọn ni ẹni náà tí Ọlọ́run ti dá pé wọ́n ó ṣeré inú ayé wọ́n làlùyọ wọ́n rògòlò ṣùgbọ́n ògo èèyàn àti agbára tó go èèyàn gbé wáyé ohun àtàmúbọ́ máa ń ṣọ̀tá táàmúbọ́ bá ráàyè wọnú ògo èèyàn tó wọnú ayé èèyàn tó wọnú séèyàn tó wọnú ìgbéga èèyàn aṣọ ẹni yẹn di ẹdun arinlẹ̀ lẹ́sìn máa ń rí i pé ẹni tó yẹ kó ti gòkè a máa tọrọ ẹni tí ń tọrọ núre odò ẹni tí ń bẹ̀bẹ̀ kó tó jẹ́ kó núre odò ṣùgbọ́n àmúbọ́ ń bá a jà ẹ̀rẹ̀ lómi wọn a máa fi bú pé o ti pààrọ̀ ọkọ kìíní o pààrọ̀ kejì o pààrọ̀ kẹta kì í ṣe pé ó fẹ́ bẹ́ẹ̀ àmúbọ́ ni okùnfà àmúbọ́ ni. ìyẹn ni pé obìnrin tí ó tẹ̀lé ọkọ kan bẹ́ẹ̀ni ó tún rí ìjákulẹ̀ mbẹ́ bẹ́ẹ̀ni ó tún mú ẹlẹ́ẹ̀kejì ó tún mú ẹlòmíì ó rí ìjákulẹ̀ bẹ́ẹ̀ni àmúbọ́ lè yún. bẹ́ẹ̀ni ẹlòmíì níṣẹ́ ó ríṣẹ́ gidi àtakò kọkàn dé dìde sí i
ní ọba àdìpọ́n ó lè kó gbèsè ogun àmúbọ́ ni o ẹlòmíì àṣeyọrí ti ń bọ̀ àmúbọ́ inú ẹ̀mí wà àmúbọ́ nípa tarata fojú rí wà ṣùgbọ́n wọ́n ti máa ń darí èèyàn nínú ẹ̀mí téèyàn bá ti má àmúbọ́ inú ẹ̀mí tó bá dojú ayé kò ní rí nǹkan rere gbogbo tó bá fi ń wá kò ní tẹ̀ lọ́wọ́ ẹni tí bá dẹ̀ má àmúbọ́ ẹrú ni mo ń ṣe o ẹni tí bá má àmúbọ́ wọ́n máa fi ń ṣẹlẹ́yà ni wọ́n á ní kí ló fẹ́ wí láàrin ẹbí kí ló fẹ́ sọ tó bá ní ẹjẹ́ àdúródè wọn ní ta ni ẹni tí ayé rẹ̀ ò nítumọ̀ àmúbọ́ lọ́fà o kì í ṣe pé òun náà fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n agbára támùbọ́ ń lò lórí èèyàn agbára Ọlọ́run ká because a máa ń tọpinpin àwádìí ń bo làmúbọ́ wà nú ayé ẹni ogunlọ́gọ̀ èèyàn lórúkọ àjẹ́ ní ń ṣeun lórò pé ogun ìdílé lórò pé ọ̀tá ló ń ṣeun tó yẹ pé àmúbọ́ ni níbi àmúbọ́ bá dẹ̀ wà dẹ̀ rí ìjákulẹ̀ mọ́ wà mẹ́ lẹ́sẹ̀ máa ń rí iléeṣẹ́ mi wọ́n á dá iléeṣẹ́ mi lẹ̀ wọ́n ti máa gòkè lọ ẹ̀ẹ̀kan náà wọ́n ṣubú lulẹ̀ ogun àmúbọ́ ni ẹ̀ẹ́kàndínlẹ́ lòmíì inú ilé kan tọ́kọ̀ yọ ọ́dẹ̀ jóná tó bá ti jóná ẹni tí ó mọ̀nà tìlẹ̀ jóná kò ní rẹ̀ nìràn lọ́wọ́ ogun àmúbọ́ ni ẹ̀ẹ́rẹ̀ lòmíì yóò gbé nǹkan ó yẹ kó máa ṣèṣo ìgbà ẹni àwọn ẹranko burú ọ̀bẹ wọn á dẹ̀ bá gbọ́ ẹ̀jẹ̀ ogun àmúbọ́ ni ìbẹ̀rẹ̀ ti rẹ̀ lòmíì ó ti pẹ́ ní dàsúrà ó ti yọ gbàwé ọmọ ń lò gbogbo ìgbà tó bá ti ń gbé wọlé báyìí náà máa sọ pé no 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 gbogbo bí capital no bá ti wà tàbí small no ogun àmúbọ́ ni and then àmúbọ́ ó dàbí sanrun ni ogun àmúbọ́ dàbí ogun monitoring spirit bó ṣe rí nìyẹn torí pé gbogbo bí tí ọmọ ológo bá ń lọ àtọmọ aláyọ̀ bá ń lọ àmúbọ́ ti rí tó bá ti rí tó bá ti tẹ̀lé yóò ti lọ terminate appointment yẹn ẹlòmíì ò débi iṣẹ́ àlọ́ fẹ́ gbà ṣé wọ́n sọ pé àwọn fẹ́ gbà wọ́n á ló ṣe dáadáa nígbà tó bá ń retí pé kàn gbà náà bá sọ pé ó ṣe dáadáa bọ̀ tá a lè gbọ́ ẹlòmíì láti gbọ́ ẹ má bínú bẹ́ẹ̀ ni ogun àmúbọ́ ni àmúbọ́ yẹn wá ń jà lónìí òun ló wá fà tí gbogbo àwọn èèyàn fi ń sáré ká àmúbọ́ yẹn ló ń fa àwọn èèyàn sínú ìdè ìgbà míì ẹlòmíì ọ̀bọ̀ lóde wòlíì ó lè ṣe wòlíì èké àmúbọ́ ni àmúbọ́ yóò jẹ́ ọmọ ọlọ́lá kó máa tọrọ jẹ ọmọ aláṣọ yóò máa rìn wò ọmọ ẹlẹ́ran yóò máa jẹgun àmúbọ́ ni but agbára tí àmúbọ́ ń lò lórí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ó bàjẹ́ irú agbára wo làmúbọ́ ń lò agbára tí ń lò ní pé mi nìjẹ́ ojú bó ṣe wà lọ. ìnìjẹ́ ọkọjá báyìí lọ ìnìjẹ́ ọkọjá bí ọ wà yẹn. bí omi adágún odò. ó dàbí òkun níwájú ọmọ Ísírẹ́lì ni òkun rèé wọ́n dẹ̀ gbọ́dọ̀ la òkun pupa kọjá but ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù mi ń bà wọ́n tí ìbá ṣe Mósè tó wọnú omi tó lọ́yẹ ẹ máa bọ̀ wọ́n ní òkun ó dẹ̀ di ìyanrìn ó di erùpẹ̀ wọ́n dẹ̀ kọjá ọ̀ká ní pé òkun yìí ò di erùpẹ̀ wọn ò ní wọ́bẹ̀ o torí àmúbọ́ máa ń dún wájú àánú ọmọ ń dún wájú ògo ọmọ ń dúnú àlàáfíà ọmọ ń fi àlàáfíà báyàn já ọmọ mi wọn á bí dáadáa ogun àmúbọ́ sọ dídàkudà ẹ wà máa rò pé bó lọ́mọ ẹ̀ ṣe rí báyìí ogun àmúbọ́ ni o ṣùgbọ́n ogun àmúbọ́ solution wà fún kí ni solution rẹ̀ á bẹ Ọlọ́run ni á wo ojú Ọlọ́run níbo lógun okùnfà àmúbọ́ ti wá iṣẹ́ kí ló ń ṣe inú ayé wa níbo ló wà nígbà àmúbọ́ ń bá mi jà gbèsè lèmi ń jẹ gbogbo àwọn tó ń jẹ gbèsè àmúbọ́ ni o gbogbo àwọn tí kan ọ̀bá kan lẹ̀ lọ́wọ́ àmúbọ́ ni ẹlòmíì ò fi ọdún 5 kọ́lé 3 bedroom flat ẹlòmíì yóò fọdún 10 kọ́rú máa ń pa lọ́sẹ̀ kọ̀ọ̀tì tó bá tún wá kọ́ tán náà kò tún ní í ṣe é rí ogun àmúbọ́ ni and then àmúbọ́ yẹn ń ja àwọn ọ̀dọ́ lónìí tán bá rọ́kùn obìnrin eléyìí tán bá rọ́kùnrin eléyìí wọ́n ti máa bá ilé àníyàn lọ ẹ̀kan náà wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ ẹlòmíì ò ti mú ọkọ tó fẹ́ lọ lé ẹ̀kan dídí pé wọ́n sọ pé many people lọ́kọ wọn wà nú ayé ṣùgbọ́n àmúbọ́ ọ̀jọ̀ rọ́kọ wọn. ó di lọ́nà. ó ti di lọ́nà. ó bójú rẹ̀. bẹ́ẹ̀ ni kò jọ rọ́kọ ẹ̀ àmúbọ́ yóò jẹ́ kí àlè èèyàn máa ṣe bí ọkọ kí àlè mọ̀ sí bí ọkọ dẹ̀ máa ṣe bí àlè àmúbọ́ ni o àmúbọ́ ni pé ìlépa tó ń lépa o ti ń lépa náà ti ń dùn pé o ti ń lọ sókè àmúbọ́ máa ń já àyàn wálẹ̀ ni ajára kèèyàn àmúbọ́ máa ń sàn án lówó àná ogun àmúbọ́ yẹn àmì okùnfà àmúbọ́ yẹn á sọ́dọ̀ lówó àná ẹ mọ̀ pé ogun àmúbọ́ ni máa ń jẹ́ kéèyàn kó dénú ilé kọ́ lọ́ mọ́ ta nǹkan nínú ilé ẹ̀ jẹun ata jẹnẹrétọ̀ atansẹ̀tì yóò mọ̀ yọ́ lọ́kọ̀ kan àtàchíà ogun àmúbọ́ ni. ọ̀rọ̀ mọ́tò ọgbẹ́ta. bẹ́ẹ̀ ni ó ní kẹ̀kẹ́ ńlé ọgbẹ́ta ó ní mọ́síìnì ọgbẹ́ta. bẹ́ẹ̀ ni ogun àmúbọ́ ti wọnú ayé ẹ̀ and then agbára Ọlọ́run ká agbára Jésù ká. ọ̀dà bàbá ọ̀nà owó ni èèyàn wà gbé gbà torí ọ̀rọ̀ ogun àmúbọ́
okùnfà rẹ̀ lẹ̀ ń ṣàlàyé bọ̀ torí bí nǹkan kan bá ń dojúkọ yẹn ó yẹ kéèyàn lè lọ́nà àbáyọ ẹ ti mẹ́nu gbàlẹ́ kan wọ́n rí pé ẹ ò bá dé sàlẹ̀ béèyàn bá fẹ́ ṣẹ́gun àmúbọ́ pàápàá jùlọ ẹni tí ọwọ́ rẹ̀ ti tó nǹkan tẹ́lẹ̀ ó tún yá lọ́ba jábọ́ lọ́wọ́ rẹ̀ bí ẹni tó ti lọ́kọ ọkọ tún jábọ́ ó ti ráfẹ̀sọ́nà àfẹ́sọ́nà tún sá lọ kí ni tó ń tọ̀ ń lè ṣe gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ rí ìgbàkigbà tá a bá rí i pé ogun àmúbọ́ ń bá wa jà number one àwùjọ ọlọ́run olúwa báwo làmúbọ́ ti wọnú ayé mi kí ni iṣẹ́ tàmúbọ́ ń ṣe ìyẹn nípa àsọ̀nà ẹ pè mí lórí fún òun sọ̀nà fún yín ẹ̀yin tẹ́ bá wà nítòsí Ìbàdàn Ògùn state Èkó ẹ wá níjọ́ Tuesday láago 9 ní gbogbo ọjọ́ Tuesday but ẹ̀yin tẹ́ bá wà ní diaspora ẹ pè mí kí n sọ̀nà fún yín máa sọ̀nà fún yín lórí fún because tá a bá trace tẹ́mi ọba gbé bí àmúbọ́ tí ń bá yẹn jà ogun tó farasin ni ogun tó farasin ni number one yẹn number two ìgbàgbọ́ wa torí ọ̀tọ̀ ni ká sọ̀nà fún yàn ká nígbàgbọ́ ìgbàgbọ́ lórí nǹkan tá a sọ ìkẹta nìgbésẹ̀ because àwọn kan wọ́n nígbàgbọ́ wọ́n dẹ̀ pọ̀ tí wọ́n ìgbégbèsẹ̀ so tá a bá ti ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ti ní tá a wojú Ọlọ́run tá a gbàgbọ́ tá a gbégbèsẹ̀ solution wà fún ogun tó ń jà wá àná ọ̀dẹ̀ dìde ìrànlọ́wọ́ dẹ̀ dìde. àmín bàbá torí lọ́pọ̀ ìgbà bí n bá ti gbé ẹ̀yin bí ìránṣẹ́ Ọlọ́run wá sórí ètò báyìí àwọn èèyàn mọ̀ ń béèrè pé olóòtú nọ́mbà wo la lè pe bàbá sí bó la ṣe rí bàbá ní ọmọ bẹ́ẹ̀ lè yànda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lélẹ̀ 070 84 74 20 61 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp fún ìtọ́ni àti fún àdúrà mo lè gbàdúrà pé ẹ̀rí máa kàn lórúkọ Jésù. ṣé lórí WhatsApp nìkan ni wọ́n lè pè é sí. ìyẹn máa ń rọrùn because tó bá pè mí tí n bá sim bí handset màá lórí ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ padà. ọ̀dà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ńlẹ́ ti gbọ́ yìí o okùnfà àmúbọ́ nínú ayé kálukú wa yóò pòórá ogun tí ń jẹ́ ti Olódùmarè ẹ ṣé púpọ̀.